Good morning. Welcome to RMA Baba Yoruba. Today we are going to be learning how to introduce oneself in Yoruba language. Listening attentively. Orúkọ mi ni Níyì. Mo ń gbé ní Nàìjíríà. Mo jẹ́ ọmọ ọgbọ̀n ọdún. Mo nífẹ̀ẹ́ láti máa ṣeré ìdárayá. Olùkọ́ ni mí. Ẹ ṣé. RMA Baba Yoruba TV.